jìnnà sí ẹ̀yà ọ̀run jìnnà sí ayé ẹbí mi mo jìnnà. Gẹ́gẹ́ bí a ti ṣèlérí fún yín wípé a ò kì í ṣe ẹ̀sìn alẹ́. Ọjọ́ kan péré la máa ṣẹ̀sìn alẹ́. Èyí tí ń ṣe Sátọ̀dé. Ọjọ́ àjàmọ́dù. Ọjọ́ olúpẹpẹ dáwó àjábìjì. Hallelujah. Ṣùgbọ́n ó ní àṣírí kan tó fẹ́ fi hàn ẹ́ kó tó máa lọ. Ní 2021, òun la ṣe ìsọjí náà, òun la ṣe irú àjọ̀dún báyìí. Tí a pe àkọlé rẹ̀ wípé ìwọ yóò dìde, ìwọ yóò sáré mú sioni, nítorí ìgbà tí sojú eré sí i. Nítòótọ́ àkókò náà dé. Nígbà tá a bá fẹ́ parí ìsọjí náà, àjọ̀dún náà, wọ́n wá sọ fún yín pé nínú ọdún yìí gbogbo àgbáyé wọ́n sọ pé mo ṣe kíni. Wọ́n so oògùn owó àṣẹ́gun bẹ́ẹ̀. Ṣé mi ì tí ì ṣe oògùn owó báyìí? Hallelujah. Ṣé ìwọ náà ti ṣetán láti ṣe oògùn owó? Oògùn owó náà lélẹ́yìí. Farabalẹ̀ kó mú kòdò tó wà níbẹ̀. Tí bá gbé pẹ̀lú ẹ àbí o ń gbọ́rọ̀ mi, tí o bá jára, mo mọ̀ wípé o lè já mọ́. Torí ọba dẹ́dá ọba ṣẹ̀dá, ó gbé mi kalẹ̀ gẹ́gẹ́ bí àmì fún ẹ̀yin ìran yìí. Ṣùgbọ́n òye yín ọ̀ǹtì tí bá kó láàrin yín. Kí ni àmì náà? Àwọn pásítọ̀ tó lówó ju ọba Solomon lọ, tí wọ́n lè ra jet, tí wọ́n lè ra limousine, tí wọ́n lè kọ́ mansion, wọn ò bá yín sọ òtítọ́. Ṣùgbọ́n èmi tálákà àárín wọn ló bá yín sọ òtítọ́. Nínú gbogbo tálákà tó wà ní Nàìjíríà, nínú gbogbo pásítọ̀ tó wà ní Nàìjíríà, èmi ló tálákà jù. Hallelujah. Kí ni àṣírí tó fẹ́ fi hàn ẹ́? Láì jẹ́ wípé o máa òtítọ́, o ò lè ṣoríire. Ní ìmọ̀ fún mo ṣe lè sọ fún yín.
Deuteronomy 28. Kọ́kọ́rọ́ kan wà níbẹ̀. Èyí tí gbogbo yín kàn ń kà tí ẹ ò fiyèsí. Mo fẹ́ kẹ́ fiyèsí kọ́kọ́rọ́ náà. Ọ̀rẹ́ mi tó rí. Deuteronomy 28. Ẹjọ́ mo ní ìdẹ tó bá lè sand. Mi ò fẹ́ bíbélì kù lábàá. Tó máa dá mi padà sẹ́yìn kó má bàa fọwọ́ ẹ̀ pè. Bí mo wà lójú iná. Kọ́kọ́rọ́ tó fẹ́ yọ nínú ìwé yẹn mi ò fẹ́ kẹ́ máa ṣe pè. Ó gbọ́dọ̀ clear. Ó gbọ́dọ̀ máa sá prápra. Torí wọ́n fẹ́ gbọ́. Láti ìgbà tí mo ti ń jó lẹ́ẹ̀kan yẹn, àwọn nǹkan tí wọ́n máa ṣe pè. Wípé wèrè yìí tún bẹ̀rẹ̀ náà. Bàbá ńlá bàbá yín wò. Now, kí ló wí? Yóò ṣiṣẹ́. Farabalẹ̀ gbọ́ o. Kí nǹkan wà níbẹ̀ yẹn o? Yóò sì ṣe ẹ̀hẹ́n. Bí wọ́n bá farabalẹ̀ gbóhùn Olúwa Ọlọ́run rẹ. Wẹ́tọ́. Bí wọ́n bá ṣe kiri. Wọ́n ò sọ pé bí wọ́n bá farabalẹ̀ gbóhùn Ọlọ́run wa. Ọ̀pọ̀lọpọ̀ nínú ayé ṣùgbọ́n tó o bá ti farabalẹ̀ ò lè mọ̀. Kò sí nǹkan tó ń jó òògùn owó àṣírí reality ló ń jó òògùn owó tó bá ti mọ̀ òtítọ́ òtí lówó. Yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbóhùn Olúwa Ọlọ́run rẹ kì í sọ Ọlọ́run wa. Ọlọ́run ẹ yàtọ̀ sọ́lọ́run mi. Ọlọ́run pọ̀. Hallelujah, 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 hallelujah. Báwo ló máa ṣe mọ̀? Ẹ máa bọ̀. Ẹ máa bọ̀. A fẹ́ lọ sí ìjọ ọmọlúwàbí ní on the 15th, àbí? O lè sọ pé o fẹ́ lọ. Kí ọkàn ẹ sọ pé kó má lọ. Ọkàn tèmi lè sọ pé kèmí lọ. Hallelujah, hallelujah. Hallelujah, hallelujah. Ibi tẹ́ ti rí yàtọ̀ látàrí o, láì tí ẹ kó gbọ́ o farabalẹ̀ o. Ọkàn tiẹ̀ sọ fún ẹ pé má lọ. Ọkàn tèmi sọ pé kèmí ṣe kèmí lọ. Torí wípé ọba Solomoni ti ń lọ yẹn, ìwọ wá deny ọkàn ti tẹ̀ kó tó wípé ọba Solomoni ti lọ yẹn, èmi náà gbọ́dọ̀ ṣe kíni, èmi náà gbọ́dọ̀ lọ. Hallelujah. Hallelujah. Tí a bá wá jọ débẹ̀, tí n bá rí ire gbà ire òde kàn án, torí wípé ọkàn ẹ sọ pé kó o gbọ́dọ̀ ṣe kíni. Nǹkan tó ń sọ fún ẹ nínú ẹ̀yìn Ọlọ́run tiẹ̀. O ti tàpá sí Ọlọ́run ẹ, o farabalẹ̀ gbóhùn Ọlọ́run ẹ. Olúpẹpẹ. Eyí ẹ̀. Èdè yé o ma. Àwọn kan ló dìde tí wọ́n sọ fún ẹ wípé kájá sọ̀tì sílẹ̀. Kájá sọ̀tì sílẹ̀. Àwọn kan ló dìde bẹ́ẹ̀. Ìgbà tí wọ́n wá délé ayé kò gbọ́njú. Mọ́mí ẹ sọ pé àwọn ṣe ẹ̀sìn ìwọ náà bá wọn ṣe kí ni? Ìjẹ́ ó jẹ́ ìbéèrè lọ́wọ́ ọkàn ẹ rí. Wípé sọ̀tì sí ló ń lọ yìí. Ṣé ó dá kí máa lọ àbí kò dá? Ṣé ọkàn mi fà sí? Àbí torí pé ìyá mi sọ pé kí n máa lọ ni mo ṣe ń lọ? Àbí torí pé mo mọ̀ pé bàbá mi ń ṣe ni mo ṣe ń ṣe? Wàá máa gbàdúrà kú. Jókòó. Mo máa ń sírò lé ọ̀rọ̀ tí mo bá ń sọ yìí. Èmi ò mà ráyè. Èmi mà ti sẹ́kọ́nà. Oògùn lèmi mà fi ń gbowó lórí íńtánẹ́ẹ̀tì. Mi ò mà ṣe wàhálà mọ́. Kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? Torí pé mo farabalẹ̀ gbóhùn Olúwa Ọlọ́run mi kì í sọ Ọlọ́run tiẹ̀. Kí ló ń pè ní Ọlọ́run?
ẹni tó ní ọ̀run. Hallelujah. Nígbà tó lọ́mọ wá da gbogbo ojú yín rú. Nígbà tá a lórí kan máa sọ̀rọ̀. Ó ní ibi tí àwọn kan gbà kọjá. Ta ló lè bá mi kọrin yẹn? Sáré nínú orin náà. Ibi tí mo gbà kọjá, làwọn bàtà bẹ̀ sọ̀dá. Ó jẹ́ sọ́wọ́rẹ́ àríwá, làwọn bàtà sọ̀rí bọ̀. Ló fẹ́ báyé yìí sọ ọ̀rọ̀ Ọlọ́run mọ́ mi ní ayé. Má lọ ọ̀rọ̀ Ọlọ́run mọ́ mi ní ayé. Ó bí mi ayé o, ó bí mi ayé o. Ọdún 1 million tí sápá fi wọ̀ wá lẹ́wù. Ẹ lọ sínú Zioni ní ọjọ́ Sunday kẹwọ́ iye mọ́tò tó máa park. Nígbà tí àwọn Pentecostal dé ọjọ́ mélòó ló dé bí? Wọ́n fọ́lọ̀ Ọlọ́run títí wọn ò fọ́lọ̀ Ọlọ́run tiẹ̀. Wọ́n modernize Ọlọ́run títí wọn ẹni wọn kówó jẹ wọ́n gbá yín wọ́n máa gbá yín pani. Prince ń ta àyè èmi náà fẹ́ ṣe kí ni? Mo máa forí gbági. Màmá kó níbi Bíbélì yìí wúmọ̀ yìí. Tó padà ka Bíbélì yẹn. Ó máa yí gbé máìkì sẹ́nu wà nínú ẹ̀mí. Yóò sì ṣe. Yes. Bí wọ́n bá farabalẹ̀ fún Olúwa Ọlọ́run rẹ. Yóò sì ṣe. Bí o bá ṣe kí ni? Bí wọ́n bá farabalẹ̀ fún Olúwa Ọlọ́run rẹ. Ó lè ṣe kìrìkìrì. Ó gbà mí táàmù tó pọ̀ kí tó já. Àpò máa ṣẹ̀ṣẹ̀ láyé yìí o. Ó máa gbàdúrà yóò nílé ọ̀pá yìí o. Ṣùgbọ́n báwo ni ìyẹn ṣe fẹ́ sí báyìí? Wọ́n ní kó farabalẹ̀. Tí a bá wá sọ̀rọ̀ nípa farabalẹ̀, kí ni a bá sọ̀rọ̀ nípa ẹ̀? Farabalẹ̀ ká wá sọ, kì í ṣe nǹkan tó kàn ní sí báyìí. Ókè mo ti farabalẹ̀. Báwo ló ṣe lè farabalẹ̀? Padà sí Psalm 1. A ti padà bọ̀ níbẹ̀ yẹn o. Ìsinmi bẹ́ẹ̀ ni ẹ̀ kó ká. Mo lè gbé máìkì kó sọ̀rọ̀. Mi ò ṣeré. Ẹ sáré. Àwọn oníṣẹ́ ta ti rìn. Gbé máìkì kó sáré. Ó ti rẹpẹtẹ. Ìfọ̀ ọkùnrin náà. Woman yìí, ẹ dúró sí Deuteronomy 28. Ká ìbùkún ní fọkùnrin náà. Ìbùkún ní fún ọkùnrin náà. Yes. Tí kò rìn ní ìmọ̀ àwọn èèyàn búburú. Ká. Tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Ká. Tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Ká. Ṣùgbọ́n nínú inú rẹ̀ wà ní òfin Olúwa. Àti nínú òfin rẹ̀ ni a ṣe àṣàrò ní ọ̀sán àti ní òru.
Yóò sì dúró ọmọ ṣe kí ni wọ́n ṣe àṣàrò ní ọmọ ṣàṣàrò ní ọ̀sán àti ní o. Bí wọ́n bá ní sùn ọgbọ́n mẹ́rin bá rún wọ́n ní ọba Solomoni sọ ògùn owó àyàpá ẹ̀dá èdè sùn lóru ni ní mo ṣe gbẹ tán ni abẹ́rẹ́ pé kò sọ lọ́wọ́ mi. Mo ń ṣe àṣàrò wá iṣẹ́ kọ́ lówó téèyàn kó bá sọ fún ẹ pé iṣẹ́ lówó fẹ́ gbá ẹ ṣé o ṣiṣẹ́ tó àwọn sáré. Wàá máa bèrè wẹ́sàn lọ́wọ́ ara wàá máa wẹ́sàn ara ó máa ṣe àṣàrò ní ọ̀sán àti ní òru. Padà sókè padà síbi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kọ́ wà bẹ́ẹ̀. Ìbùkún ni fún ọkùnrin náà. Tí kò ṣe kéde. Tí kò rìn ní ìmọ̀ àwọn èèyàn búburú. Dúró tí kò rìn ní ìmọ̀ àwọn owó. Àwọn èèyàn búburú. Ọ̀rẹ́ mi wá jẹ́ kí n já ẹ sí. Ọ̀nà báyìí náà wá pàtàkì fi ṣe kí ni ká fi lówó. Ìjẹ́ o béèrè lọ́wọ́ Ọlọ́run ẹ lọ́wọ́ ọkàn ẹ wípé sí ọ̀nà ẹ lè má tọ̀ sí máa fi ṣe kí ni tí máa fi lówó. Ṣé o gbádùn mi? Àwọn mo gbọ́ pé àwọn kan ṣe yahoo wọ́n wá ní introduce ẹ̀ sí yahoo ìwọ náà lọ kọ́ sẹ́ yahoo ìjẹ́ ò béèrè lọ́wọ́ Ọlọ́run tiẹ̀ wípé ṣé yahoo ilé máa ṣe tí èmi náà máa fi ṣe kíni tí wọ́n fi rówó àbúrò náà torí pọ̀ rẹ̀ ti ṣe wọ́n náà fẹ́ lọ ṣe kíni ò fẹ́ lọ ṣe. Hallelujah. Hallelujah. Wọ́n á máa ṣàṣàrò níbẹ̀ ní ọ̀sán àti kíni. Àti ní ọ̀run. Kàwé. Yóò sì dàbí igi tí a gbèsè tí ń pa odò. Irú ẹ̀dá bẹ́ẹ̀ ni wọ́n dàbí igi tí a gbèsè ẹ̀bá odò ká. Tí ń so èso rẹ̀ jáde ní àkókò rẹ̀. Wọ́n máa so èso ẹ̀ lákòókò rẹ̀ àwọn èèyàn máa bèrè pé báwo ló ṣe bí àkókò ẹ̀rù la wà. Ṣèbí táìmù Tinubu la wà níbi ló ti rówó. Ara rẹ̀. Hallelujah. Babaláwo tó ṣàkóso ẹ fún ọrùn rẹ̀. Ilé ká lọ sí hàn lẹ́ẹ̀kan yìí. Ní ìrìnkó wà lórí íńtánẹ́ẹ̀tì. Ó wà níbẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀yẹ ọ̀fẹ́ wà ẹ́tàtì. Ó ní arákùnrin kan tó kọ́ ní síbẹ̀ yìí. Tó sọ wípé kí wá fún un lówó ilé. Hallelujah. Hallelujah. Wọ́n á bèrè lọ́wọ́ ẹgbẹ́ sí wọ́n ti kọ́ lónìí ti kọ́ ní níbo ilé ẹ wà fún mi lọ síbẹ̀. Mo sọ fún àwọn èèyàn wípé a ò lè fún arákùnrin ní owó ilé ó ti kọ́lé. Iṣẹ́ wo ló ń ṣe olóhùn agégìtà? Òkè ẹ wo ilé tí agégìtà kọ́. Ibi tí ẹni tó jẹ́ wípé àwọn kan máa ṣe fáìn bọ́ọ̀lù òfò kiri lọ́mọdé kíláàsì rádaràda. Rọ́mà ta sọ̀gẹ́tọ̀ òfò láì sí ọ̀rẹ́ náírà lọ́wọ́ wọn. Sàpá. Ìwọ́n kọ́lé. Òkè. Ẹ̀yin ara mi o, ilé náà nílé yìí. Èmi ò ní pínì account number o. Wípé ẹjọ́, ẹ̀tọ́ bá lè fún wa ní 10,000. Ẹni bá lè fún wa ní 20,000 kó fi ra arákùnrin lọ́wọ́ o. Ṣùgbọ́n Ọlọ́run ò pé èmi ló pera mi. Arákùnrin yìí mo fẹ́ kó di ẹni tó ní ilé sórí. Ilé ìyá gbọ́dọ̀ parí ẹ̀. Ìwọ tó bá wá ní interest tó fẹ́ ràn mí lọ́wọ́ díẹ̀ mú mi o. Mo pe WhatsApp number 081 34 27 67 56. Somebody shout hallelujah. Hallelujah. Láti ọwọ́ ìrọ̀lẹ́ yẹn di àkókò yìí, béèrè pé èlò ni mo ti rí. 2 million naira. Hallelujah. Ṣé kìí ṣe oògùn mo fi gbà ní? Láyé Tinubu. Ṣé kìí ṣe oògùn? Wọ́n ti kó yẹ̀pẹ̀ wá bẹ̀rù. Ilé yìí ò gbọ́dọ̀ kọjá oṣù kan, àṣẹ gbọ́dọ̀. Kí ni a fi sọ?
Oògùn tí mo fi sọ ẹ̀ mo júwe fún ẹ̀yìn. Ọba Solomon lè ṣe láìpẹ́ gbogbo owó ìdúná mi lọ sí láìpẹ́ àbí. Mo ti bèrè lọ́wọ́ orí ẹ̀ pé ṣé ọ̀nà láìpẹ́ ìwọ́n máa gbà sóbi olùgbàdì ayé. Ilé yẹn máa parí. Tó bá máa di ìparí oṣù yìí, kàdé oṣù yìí tó parí. Mo máa wá ṣe fídíò ilé yẹn pé ibi kẹ́kọ̀ọ́ léèrè o. Wọ́n ti kàn ó, wọ́n ti ṣe bíìmù. Ayẹyẹ. Ọlọ́run sọ pé ọjọ́ tí arákùnrin ṣe kéde. Ló bá wá di ọ̀la tó ọba kò fi kó ń kọ́ ní kí wá gbé kámẹ́rà lọ sí ibẹ̀ wípé kí àwọn èèyàn náà bá lè ṣe wọ́n bá lè bá ẹ̀kọ́ ibẹ̀ nílẹ̀ máa jẹ́ àwọn. Wàá bèrè pé kí ni ìdí? Wàá bèrè pé kí ni rísì? Sí ọkùnrin ló wá tẹ̀lé wípé kí wá kọ́lé wò. Ìgbà ṣe é níwájú ká. Ọlọ́run rẹ ló sọ fún Tó dé. Ó lè ní pa òun. Olóòwò nílé tó ń gbé. Ṣèbí wọ́n ti kọ́lé. Olóòwò ti kọ́lé. Iṣẹ́ wo ló fi ṣe? Iṣẹ́ wo ló ṣe tó fi kọ́? Olóòwò ń kégi. Kéèyàn kégi kó fi kọ́ 4 bedroom àbí 4 bedroom. Ṣé kò gbìyànjú? Kéèyàn kégi. Bó ṣe sọ yẹn, àwọn oníṣẹ́ ká dìde wípé máa lọ sílẹ̀. Bí mo ṣe láì kí máa ṣe kan mẹ́rin. Bí mo ṣe lọ yẹn, ó ti parí kíndé yìí. Ó lè ṣe kíndé. Ó lẹ́yìn tí parí. Torí kìí ṣe nǹkan tí ó fọwọ́ agbára wa fún fẹ́ ní nǹkan tó dé pa lójijì. Àwọn tó máa sọ oore yẹn kò ní ní wọn lára. Kò ní ṣe kíndé. Kò ní ní wọn lára. Kò ní ṣe kíndé. Kò ní ní wọn lára. Ilé ọ̀la ti mú. Adé, wàá gbé mi lọ sórí ilẹ̀ tiẹ̀. Kára wa pa ẹ́ dànù. Bóyá èmi jẹ́ kọ́lékọ́lé ni o. Àbí èmi jẹ́ kọ̀ntrátọ̀ tó máa bá ẹ̀yàn kọ́lé. Bóyá kẹ̀mí nàìjíríà wà wá sùn fún mi. Bóyá ìlú àti ti kọ́lé. Ilé tèmi ló ti jí pé tàkà mọ́ bẹ̀rẹ̀. Àbí ẹ̀rù bá bẹ̀rẹ̀ jáde sọ̀rọ̀. Àbí ilé tèmi ni. Tí bá ní 2 million nísìnyí. Tí bá ná sílẹ̀ yìí, báwo ló ṣe lọ rí? Ẹ̀rí bó ṣe kéré àtijọ́. Wọ́n kọ́ ti tèmi o. Tòrò lórí lọ́lọ́ kọ́. Bọ̀ tòrò lórí tó wá kọ́ yẹn. Ọlọ́run tó rà mí sí yẹn. Ìdílé tó sọ pé ọlọ́run ò pè lébi ló pera mi. Torí ọlọ́run tèmi yàtọ̀ sí tiẹ̀. Ìdúró tó fi ń darí èmi, ó yàtọ̀ sí bó ṣe ń darí wọn. Ó lè darí wọn ẹ̀sìn gbogbo lọ́wọ́ gbàdúrà ní ṣọ́ọ̀ṣì. Ó mọ̀ ẹ́ kó gbàdúrà kó kàn mọ́. Èmi ò kí gbàdúrà. Hallelujah. Hallelujah. Torí ọlọ́run tèmi ò kí gbàdúrà. Ṣùgbọ́n ọlọ́run tiẹ̀ máa ń gba àdúrà. Tẹ ẹ máa àdúrà ẹ káyọ̀ bá ṣe kí ni kó bá lè da ọ̀nà tiẹ̀ nìyẹn. Má wà sọ́dọ̀ tèmi. Hallelujah. Hallelujah. Bí mo bá ṣe kí ni, ṣé wọ́n mọ ọlọ́run ẹ? Àwọn fẹ́ kọ́ bá ṣe fún ìdúwọ̀ ọlọ́run ẹ fún ẹ. Ṣé èmi ló máa júwe bàbá àti fún ẹ? Ó lè sọ̀rọ̀ ní. Ara wa. Èmi ló máa júwe ìyá ẹ fún ẹ. Ara. Báwo ló sọ fẹ́ júwe nìkan? Báwo ló sọ wá sọ fún bá júwe ọlọ́run fẹ́ mi? Why? Sọ ẹni tó wà níbí yìí tó máa ṣe ìkànnì ibi tẹ́lẹ̀ ọ̀fẹ́ ọ̀mí dalẹ́. Èmi ló dáre ọkọ̀ sẹ́ni nínú. Ok, mo bá wá já ẹ sétí, mo bá wá fún ẹ láti rí nǹkan tó ti mọ̀, mo á já ẹ pátápátá. So, ó pọ́sibù kí ènìyàn méjì pa ènìyàn. Kí ẹ̀rí ọkàn ẹni àkọ́kọ́ kó dá lẹ́bi, kí ẹ̀rí ọkàn ẹni kejì kó má dá lẹ́bi. Ọmọ òjá ọ̀rọ̀ yẹn lọ́dún pọ̀. Wọ́n kò pé kí ni mo sọ pé kàbí má ní yá wèrè ní àbí gbogbo ló sọ. Ọ̀rọ̀ mi ò lè bá ti yíjọ torí ìgbọ́jà I am 237 years old.
ìkéde ti lọ fà wà wá bèrè lọ́wọ́ mi wípé báwo lè yàn méjì sí lè pa èèyàn tí ẹnìkan tí ọkùnrin máa da lẹ́bi tẹ́lẹ̀ kejì tọkọ̀ mi da lẹ́bi wà bèrè pé báwo ló ṣe lè ṣẹlẹ̀. Báwo ló ṣe lè ṣẹlẹ̀? God bless you. Ẹnìkan lọ sàbújá ó pa ọmọ lọ́mọ ó pa ìyàwó níyàwó ó gbé owó ẹ̀ ó wá kọ́lé sísè. Àlelé àlelé. Hallelujah. Ọlọ́run wá kó lé wọ olè nínú wípé kó lọ ká mọ́lé pé kó pa kó lè jẹ ìrè ya ẹsẹ̀. Tí olè bá wá dìde tó bá wá débẹ̀ tó bá yẹ níbo kára. Ká ló lè yẹ jíṣẹ́ fún ní bẹ́rẹ̀ sísè. Ojúṣe fún Ọlọ́run. Láti jẹ́ kí ẹni ẹni mọ̀ wípé àṣẹ́lẹ̀ làbọ̀. Ṣùgbọ́n lójú gbogbo ẹ̀yin ará ìlú jẹ́ bá wá, máa ní yé èèyàn dáadáa jẹ́bi o, báwo ló ṣe lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀? Ẹ̀yin kan báwo ni ẹ̀yin máa ṣe jẹ́ lójú yín? Ẹni ibi. Ṣùgbọ́n lójú Ọlọ́run ti jẹ́ èèyàn dáadáa ni. Torí pé kí ni tí ò bá ṣe nǹkan tó ṣe yẹn, ẹni tí ó ṣe ìwà ibi ní Àbújá tó sáwá sí kìnìún ó mọ̀ sí àṣepé bíbélì ẹ̀sẹ̀ jáwé wọ wípé ẹlẹ́sẹ̀ kò ní òdò ọ̀dọ́ láti rí. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni tó bá yẹ pé irú èèyàn bẹ́ẹ̀ ni wọ́n máa pọ̀ ọ́ sí kò ní dáwọ́ lẹ́nu. Ṣùgbọ́n ẹni tó bá pa ẹnu ṣe ń sò ọkùnrin máa ṣe kí ni àtẹ̀lé kò ní dáwọ́ lẹ́nu. Ṣùgbọ́n ẹni tó bá pa ẹnu ṣe ń sò ọkùnrin máa ṣe kí ni àtẹ̀lé wípé kó tó ṣe lẹ́kàá kó ṣe kí ni kó dá. Má máa fò ní wérí. So ọkùnrin máa ṣe kí ni àtẹ̀lé wípé kó tó ṣe lẹ́kàá kó ṣe kí ni kó dá. Má máa fò ní wérí. Mama, follow protocol anybody. Follow protocol kan. You are the God of yourself. Táyé ló fẹ́ bàjẹ́ ọwọ́ ẹ ni. Táyé ló fẹ́ you are the God of yourself. Táyé ló fẹ́ bàjẹ́ ọwọ́ ẹ ni. Táyé ló fẹ́ da ọwọ́ ẹ ni. No, mo wá pè é wípé lálẹ́ yìí. Nígbà fẹ́ lọ́rọ́ gbòógì kan. Ẹja ọwọ́ ẹni. No! Mo wá pè é wípé lálẹ́ yìí. Nígbà fẹ́ lọ́rọ́ gbòógì kan. Ìbọn wa sọ́dọ̀ wọ́n lọ. Ṣèbí lágbájá lọ. Kébì náà ṣe kí ni? Ìbọn wa sọ́dọ̀ wọ́n lọ. Ṣèbí lágbájá lọ. Kébì náà ṣe kí ni? Ìjọba obìnrin lọ́wọ́ Ọlọ́run ẹ wípé ṣé iṣẹ́ olè ní àṣẹlà fún mi. Ìjọba obìnrin lọ́wọ́ Ọlọ́run ẹ wípé ṣé iṣẹ́ olè ní àṣẹlà fún mi. Ìjọba obìnrin tún padà sí Deuteronomy 28 dúró níbi tó lé ìmáà kún bẹ́ẹ̀ o. Deuteronomy 28 tún padà síbẹ̀ ibẹ̀ láti lọ lórí. Ìjọba obìnrin tún padà sí Deuteronomy 28 dúró níbi tó lé ìmáà kún bẹ́ẹ̀ o. Deuteronomy 28 tún padà síbẹ̀ ibẹ̀ láti lọ lórí. Yóò sì ṣe. Yóò sì ṣe. Bí wọ́n bá farabalẹ̀ gbọ́ Olúwa Ọlọ́run rẹ. Láti máa kíyèsí àṣẹ rẹ̀ gbogbo. Hallelujah. Nígbà tí mo rí ìdí gbogbo ilé ayé, kò sí ìgbésẹ̀ kan tí ó gbé tí ọkàn ẹ̀rọ ní báyìí sọ̀rọ̀ àbí tó bá gbọ́. Àìkọ́ bèbè. Kò sí ìgbésẹ̀ kan tó gbé láyé tí ọkàn yìí tí kò ní báyìí sọ ẹlòmíì afẹ́ jáde ọkàn wọn sọ fún ìgbọ́dọ̀ sí kéde. Ẹlòmíì afẹ́ lọ fẹjọ́ lágbájá kan sùn ọkàn sọ fún ìgbọ́dọ̀ sí kéde. Ṣùgbọ́n torí tí àyàlé ní àṣẹ kéde. Nítorí pé kò farabalẹ̀ gbọ́. Nígbà tí wọ́n máa ń bèèrè lọ́wọ́ Jésù. Ìjọba àrùn tó ń pariwo yìí olówà. Ó ní ìjọba Ọlọ́run kìí ṣe nǹkan tí ẹ máa rí tó máa sọ pé yóò wà níyìí tàbí ó wà ní ọ̀hún.
ó ní ìjọba ọ̀run ṣe kéde ó ń bẹ nínú yín ó ń bẹ ní ọkàn yín tó bá fẹ́ sóore sóore tó bá fẹ́ ṣe àánú nínú yín ó ń bẹ ní ọkàn yín tó bá fẹ́ sóore sóore tó bá fẹ́ ṣe àánú. Ó máa ń sa ẹnu tó sórí ó gbọ́ pé ẹlòmíì máa ṣe àánú tọ́mọ ẹlẹ́ máa kú ó gbọ́ rí ó gbọ́ pé ẹlòmíì máa ṣe àánú wàhálà tí ò tí dé bá láti ọdún tí dé dá yóò ó máa dẹ́kun wálé wa kí ló fà á torí pé kò farabalẹ̀ mọ́ ohun olúwa lọ́wọ́ tó bá tó wá farabalẹ̀ mọ́ ọlọ́run ẹ̀yẹn tó bá wá ń tẹ̀lé ọkàn ẹ̀yẹn kí ni bíbélì sọ kó máa ṣẹlẹ̀ kàwé ó máa ti slow. ní ìṣúná bàbá láti máa kíyèsí àṣẹ gbogbo tí mo pa ní àṣẹ fún ọ lónìí. Jẹ́ olúwa rẹ yóò gbé ọgá ní gbogbo orílẹ̀-èdè ayé lọ. Olúwa bá ṣe kí ni? A gbé ọgá ní gbogbo orílẹ̀-èdè ayé lọ. Àwọn pòfẹ́sọ̀ wà níbi nísìnyí wọ́n gbọ́rọ̀. Àwọn pírẹsidẹ́ǹsì wà níbi wọ́n gbọ́rọ̀ ọba Solomoni. Àwọn tó bá jẹ́ celebrity kúẹ́kúẹ́ tó ti lówó yẹn káwọn bá sọ pé wọ́n gbọ́ ọba Solomoni wọn lọ́dún fake account. Àwọn lè máa ń rí tí bá sọ pé mo fẹ́ ṣe kíní kan tó wọn ṣe ìdòwò ńláńlá yẹn fake account ló máa lò mi ò ní mọ̀ wọ́n. Bìkọ́ wọ́n mọ̀ wípé ètò tó jáde lẹ́nu arákùnrin èdìdì ni. Wọ́n ò lè gbọ́ lẹ́nu bàbá wọn. Níbo ló ti fẹ́ rí? Ìwádìí tó gbọ́ lálẹ́ yìí èèyàn kò ní sọ fún ẹ rí. Sọ̀rọ̀ bí wọ́n bá farabalẹ̀ gbọ́ ohun kíni. Ta ló lọ́wọ́ ẹ? Ìwọ nìkan ló dá lọ́wọ́ tiẹ̀ mọ̀, èmi nìkan ló dá lọ́wọ́ tèmi mọ̀. Ọba tó wá dá ayé àti ọ̀run tó jẹ́ pé òun ló lo gbogbo tó sì lè so gbogbo general ọ̀rẹ́ ló máa ń ṣe. I don't know for anybody. I don't know for anybody. I'm content for anybody. It's a no that be any. Don't see some of them. Níbi bílẹ̀ ti tó báyìí, láti sí sọ́ọ̀bù fún èèyàn kan. Ká fún mi bí ní sọ́ọ̀bù. Olúwa jọ, ọba mi ṣe ìṣirò owó tí mo tà lẹ́nu. Jọ̀wọ́ ọba mi fún ọ ní ṣẹ́ẹ̀jì. Jọ̀wọ́ ọba mi ṣe calculation. Ọlọ́run ní ayé òkè ẹ̀yẹ ká fọlọ́ wo dìde mo bá sí sọ́ọ̀bù fún èèyàn mo kó ọjà sí gbogbo ṣọ́ọ̀ṣì mo ní kó má ta David ṣàánú mi ọba mi ṣe síro ọba mi fún èèyàn ní ṣẹ́ǹjì ọba mi dá kọ́sítọ́mà lóhùn kí ló máa ṣe àlelẹ́ bọ́ọ̀rọ̀ ìwọ tí Ọlọ́run dá ọpọlọ fún ó dá ọwọ́ fún ó dá ẹsẹ̀ fún tó sì disturb Ọlọ́run nǹkan tó wà lórí yẹn wọ́n ní kó fi ronú pé kí ló lè ṣe. Máàní tó wà níbí ìmáyẹ̀kẹ́ castell mo kàn lọ́wọ́ sí kí tó kó nílò yìí sápá plus pàdé ṣùgbọ́n ìgbà tí wọ́n dé mo kàn rí wípé olóde ẹ̀ pé ó fún bàbá yé báwo ló ṣe ṣe wà nìyí okolo sáà ìgbà tí mo ìwà sísẹ̀ lọ́jọ́ mẹ́ta ni mo sì gbé lẹ́ẹ̀kù wá àti lẹ́ẹ̀kù náà ló wá sáré wá pa ló wá dìbò pé kó máa fẹ́ràn ní 500,000 600,000 1 million níbo ló ti rówó Mr. Man ọjọ́ kan ló jókòó wípé kí ló náà lè máa ṣe kì í ṣàdúrà wàá lọ 36 yẹ what can you do? Nígbà tó bá wà lò tán ẹsẹ̀ yìí ọ̀bẹ̀rẹ̀ lọ síbi tó máa ti ṣe kí ni tó máa ti ṣe ọ̀kan yìí ọ̀bí sí àṣàrò ọ̀nà báyìí ní kékeré gbà ọ̀nà báyìí ní máa gbé gbà ọ̀nà báyìí ní òní gbé gbà àwọn kan ti ṣe sẹ́wọ̀n ní tó ti sórí rẹ̀ àwọn kan ti ṣe sẹ́wọ̀n ní tó ti kú dí ìṣẹ́wọ̀n ní. How? Wọ́n fẹ́ lọ sí ìràpadà fún ènìyàn. Kí ni mo sọ pé ó fẹ́ lọ sí? Ìràpadà.
ìràpadà ẹ máa nídìí àgbò. Ìwọ wòlíì táyé ọba fẹ́ bàjẹ́ wà kọ́kọ́ gba owó àgbò tiẹ̀ rán. Ṣùgbọ́n kò ní yé yín wà kọ́kọ́ ṣe ìràpadà fún ara ẹ̀ rán. Ó tó ti kó wá sí lọ́wọ́ ṣe ìràpadà fún ẹlòmíì torí ó lè throw back. Now nígbà tí ó fẹ́ wá ṣe ìràpadà kẹ́mi yẹn wọ́n bẹ̀rẹ̀ pé ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ̀sà ẹnu mi owó àgbò yìí mo lọ yá ní mi ò lè rí wọ kọ̀ọ̀kan fún yín. Ìwọ náà wá sà ẹnu máa wọrí máa bá ṣe ní máa wọrí máa bá ṣe ní. Máa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ó lọ sí ìràpadà kò tún délé àwọn ayé ṣe kí ni. Owó òsì lọ́wọ́ ẹ̀ tí wọn náà fẹ́ fi ṣe fìtì fara ayé ẹ̀ ti bàjẹ́ náà lójú ẹ̀ kí ló ń ṣe. Ó sórí dìdìrì ni ẹ́ kó o sórí kò sọ́pọlọ lórí ẹ̀. Nǹkan tí mi ò ní mi ò lè fún ẹ náà. Nǹkan tí bá ní ni máa fún ẹ ẹ̀mí ò lárọ̀ bó bá ti lọ ó lọ nìyẹn dira ẹ lámùrè kó tún di ẹlòmíì lámùrè tí wọn bá ti lè ṣe lẹ́wọ̀n dànù because tí ó bá lù ẹ́ mọ́lẹ̀ ẹni tí o kọ́kọ́ ṣe ètùtù fún ẹ ló máa kọ́kọ́ sọ pé ó ló burúkú ẹ̀ ìgbà tó ṣe ètùtù fún mi nígbà yẹn ṣe ló bá mi olú máa kọ́ fi ṣe èyí kò dẹ̀ ní mọ̀ wípé ikú ló kú. Ayé ìyàwó èrè gan-an ọ̀dájú ló gbé ayé yára hànà. Hallelujah. Tó bá ti dọ̀la lẹ́sìn táwọn ìwà ti gbàgbé kọjá wọ́n ní ọba Solomon ló kọ́ ló ṣe bíi àbí wọ́n lówó ní ṣíṣe owó ìwà lọ́wọ́ ẹ̀jẹ̀ lọ́ba bí wọ́n máa ràn ẹ́ lọ́wọ́. Èmi máa ń fa abalẹ̀ gbọ́rọ̀ ènìyàn ọba ọkọ mi ti kú èmi ló sáré apá ọkọ ẹ̀ káàrà fọ́jú ẹ̀dá ìyá ẹ̀ ti kú kí ni tèmi pẹ̀lú rẹ̀ mi ò mọ dáàbì mi bóyá dúdú bí àkókò mi lámà ìyá ẹ̀ ti kú ìyá mi ti kú láti tẹ́ ní ẹsẹ̀ yìí kí ló tún ọkọ̀ ẹ̀ bá kú apá ẹ̀ gé ọkọ̀ ẹ̀ bá kú sí apá ẹ̀ gé ìwé tí wọ́n sẹ́ni ìgbà tí bàbá tẹ̀lé kú sí àlẹ́ tẹ̀lé kú ṣé mo rí ẹ mo jà mórí mi mo jókòó sóòwò orí mi pààyẹ wọ́n fẹ́ wá gbà lọ́fẹ̀ẹ́ ọjọ́ àbí tó bá ṣe ìkàtẹ́ mi sí kí tó lè fún ẹ ní kí o máa ṣe ìkàtẹ́ mi sí kí tèmi sí yẹ bá ọ̀wọ́ náà wà lọ́kọ́ tó wí náà yóò kó owó sí rí. Àlẹ́ ilé ayé yìí ilé okùn yìí jíra aláwọ̀ ìdájú kò dẹ̀ náìsì kí ni wọ́n gbé dájú kó ṣe kí ni ṣùgbọ́n tọ́kọ́ tó fẹ́ kó mú lọ sí lédè yìí gẹ́gẹ́ bí àbúrò rẹ̀ wá pé ìwọ yóò ṣe kí ni. Ọjọ́ ìdè òwe ìṣàlọ́wọ́ sí ọ́nì nítorí àṣegbé rẹ̀ sí nítòótọ́ àkókò náà dé. Àyẹ̀wò náà mo ṣe fún ẹ̀ ọkùnrin tó mú fún ẹ̀ tí bá fún ẹ lówó wà náà tán ṣùgbọ́n ọkùnrin tó mú fún ẹ̀ tó bá dùn tó bá délé tó bá fẹ́ sùn má sùn ga ọpọlọ ẹ̀ sílẹ̀. Ṣé bí àyè ní àdọ́gba Solomon yìí ṣe bá yọ ṣẹ̀ṣẹ̀ níbi ọ̀pá yìí láì tí ẹ gbọ́ mi tó fó wàá máa bèèrè wípé tèmi náà tí màá ní ṣe dájọ́ ṣẹ̀ṣẹ̀ níbi ọ̀pá yìí oníbẹ̀ òkè. Ṣèbí ọ̀kadà ló máa ń wà níbo ní ṣiṣẹ́ yìí yes okay lẹ́yìn ọkọ̀ sórí kápúkápú báwo ló ti wá sí. Torí nísìnyí David yóò post ni túndé ẹ̀ lọ post ni kéjúdé mi ti mo dé. Ìgbà tí wọ́n rí kó ògbó dé nọ́mbẹ̀ sí sékè nọ́mbẹ̀ sí post ẹ̀ gbogbo àwọn celebrity tẹ́ kó wọ̀nyí ìwọ tí o bá lóògùn wọn ní post yìí. Tó bá ti rí gba ayé tí ń gba tiẹ̀ àwọn á fi fídíò ẹ̀ wọ́n fi boost
péjì títí wọn ìdí tó bá wọn ẹ̀pẹ́ lẹ́dàá wọn ní òun náà wọ́n sẹ́kọ́ máa post ní òkè nínú igbó yìí nílùú tí mo wà yìí báwo ṣe wá sí tí orúkọ yẹn fi lọ ó lè la ayíká bẹ́ẹ̀ ni mo ti dé nǹkan rí tó sọ fún ọmọ bá sọ́dún mọ́lẹ̀ báwo ṣe wá sí ṣé mo lọ́dọ̀ wálé kò lè fi dóò pé jọ sáyé mi kò sí ọ̀gùn jẹ́ mo ti jẹ́ oríṣiríṣi sínú so gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́lẹ̀ ń sọ yẹn ẹni sọ owó ni o jọ́jú ọlọ́run tó bá ti di Sunday mo máa náwó níbí yìí tí bá ti ná owó jọ owó mẹ́jẹ̀ kó kàn án lára òkun àwọn máa fẹ́ nìyí òun máa gbà ṣé wàá tún gbà sí onínú gbà ṣé wàá tún gbà sí onínú mo máa láì kí ẹ máa kọ́ owó tèmi o. Àwọn ọmọ máa kọ́ ọ́. Hallelujah. Now, èyí jẹ́ ọjọ́ kẹlò. Mo máa gba gbogbo alámọ̀ràn orí àwọn òbí sì tó ń bọ̀. Àwọn ẹ̀jẹ̀kẹ̀jẹ̀kẹ̀ sì ń bọ̀. Wọ́n máa jọjọ́ Sunday. Ibi yóò lè gbèrò. Ibi yóò lè gbèrò. Ó lè gbà yìí. Ẹ̀yẹ́ ká ṣe gbogbo kan ní ìwọ̀n tú. Torí ó ní ìkankan tó ń sọ lórí íńtánẹ́ẹ̀tì táwọn ẹ̀yẹ́ fẹ́ wá wò. Táwọn ẹ̀yẹ́ fẹ́ wá sí bí. Wọ́n fẹ́ wá wò. Ètò ìkówójọ ẹ̀jẹ̀ gbogbo ní. Wọ́n bá a lórí ìgbésí. Ẹ̀rín bá mi. Gbogbo ní bá ti fẹ́ ṣe láti ṣe ní Sátọ̀dé ẹ̀ṣẹ̀ ní lórí ìfilọ̀. Ẹ̀ṣẹ̀ ní o. Ẹ bá ti ṣe lórí ìfilọ̀. Ó ní wàásù bá ti bọ́ sí orí wàásù bá ti ka máìkì wáyé. Bá a sọ fún ẹ wípé ẹ̀ka alẹ́sà ẹ̀. Bá a sọ fún ẹ wípé gbogbo ọ̀tá kọ́ ní kápẹ́ olúwa ká ṣe kí ni. Ilé gbogbo ní tágbé ni. Owó alága. Fún ẹni tó bá bá wà ẹ̀sùn ẹgbẹ́ síta kí gbogbo àwọn tó ń pè ní ṣọ́ọ̀ṣì kó fẹ́ sálága tẹ̀bí wọ́n ti kó ẹtí wọn ló para ẹ̀jẹ̀ abẹ́ẹ̀ tí wọn ẹ̀bọ ìta wọ́n fi owó yẹn sí kẹ́ni tó ti kọ́ ní ìjọba sọ wípé ìwọ tó bá fẹ́ èyí sì ti pàtàkì báwọn kó fẹ́ support wa láàrin ìṣẹ́jú méjì lẹ́yìn ẹjọ́ owó wo ló fẹ́ dá níbi tó fẹ́ ra màlúù? Àjọ tó abẹ́sẹ̀ tuntun kí ni mo wí? Abẹ́sẹ̀ tuntun ẹjọ́ owó tuntun ètùtù kí ni? Ètùtù olúbọ̀bọ̀ tí ní bọ̀ kí ni mo gbé? Hallelujah! Ale olùgbọ̀pọ̀ tí ní bọ̀ bàbá. Ìtumọ̀ ẹ̀yìn gba náìsì gba màdùn sí lórí bó ti kó bẹ́ẹ̀ bó ti túbà mí jẹ́ ayé ìbàjẹ́. Ìtumọ̀ ẹ̀yìn ọjọ́ tó ní a máa ṣe níbí yìí tó bá tún jẹ́ December a máa tún lọ pa ní Ondo State nírèlè wọ́n máa tún jẹ náà. Ìwọ tí ò bá láyè wá síbẹ̀ ní orí íńtánẹ́ẹ̀tì owó tí àwọn ènìyàn fún mi àwọn máa pín 10,000 tó ti gba wọ́n kọ́bọ̀ nínú owó mi tó ti sọ̀rọ̀ burúkú nípa mi pa. Àmì ó Jésù. So tó bá ti fẹ́ ṣàṣeyọrí láyé máa bọ ẹnu kí ló wé. Ọba fẹ́ ṣàṣeyọrí kó máa bọ ẹnu. Ìgbà míì rabi skit wá sọ́ọ̀sì kó o pè fún ọgbọ́n jẹ. Ó yẹ ètùtù burúkú ni ó lágbára. Tó wọ̀ bá rabi skit ra sweet tó bá ti rí bó ti gbókùn tẹ̀ ní sọ̀ọ̀sì kan. Báwo sọ fún ẹ gbígbá ọpẹ́? Ẹ̀kẹ́ yé
Báwa lọ ra súwìtì, àjàmùra fún súwìtì wá sáà ìgbìyànjú bí àti ọmọdé àti àwọn ṣe kí ni? Wọ́n jẹ kú. Ẹnìkan tó bọ́ níbẹ̀, òun ni tó bá rò tẹ̀ dáadáa. Dáàdì sì ní sí wá èdìdì ní. Ìdìdì tí mo gbé dání yé ẹ̀mí ni o lè sá. Àṣírí tí mo fún ẹ̀yin náà ti ṣe léwu. Ìwọ tó o bá ti ṣe ní ṣọ́ọ̀ṣì mi tó ń lọ, gbìyànjú kó máa ṣe. Ẹnìkan máa ṣe ní ṣọ́ọ̀ṣì nígbà kan mọ́ ká. Ìgbà tí mo mọ̀ ẹgbẹ́ mi ìlú bí sí ẹ̀ máa jẹ sweet. Máa jẹ bisikíìtì. Ṣùgbọ́n ẹni tó bá ti jẹ kí èmi sára. Ok? Ṣùgbọ́n ẹ wá gbọ́ mi. Ẹbọ méjì ló wà. Ẹbọ ilé ni mo pè ní ẹbọ ìgbà tí mo bá tún fẹ́ wá jẹ bisikíìtì ní ṣọ́ọ̀ṣì. Ìjẹ́ obìnrin lọ́wọ́ ọlọ́run ẹgbẹ́ tí kò jẹ́ àtọ́ wọ́n jẹ. Ilé ayé ìbò sí rírì. Kọ̀lọ̀kọ̀lọ̀ ni. Bó ti wá ní kọ̀lọ̀kọ̀lọ̀ yẹn tí o bá ti fara balẹ̀, o ò ní kẹ̀kẹ́ ànsá. Kì í ṣe gìrìgìrì, kì í sáré wó. Ibi tó bá ti yẹ kó pariwo tó bá pariwo bá tó bàjẹ́ ayé. Gbogbo ẹ̀yin tẹ́ wà níbí. Máa kàtọ́ lọ sí fún yín. Ìjẹta. Ọmọ mi kan fún mi ní $2 million. Wípé ká pè fún àwọn ènìyàn. Àwọn ènìyàn 160 ló gbà lórí internet. Ó gbà náà. Tó gbà bẹ́ẹ̀. Táìmù tó yẹ kó wà lórí internet. Ẹ wọ́n lè ṣe sójú. Ẹ wọ́n lè ṣe bá. Ẹ ò focus. Àwọn ẹ̀dá kan wà. Wọ́n dúró tèmi tó bá ìdíkọ̀ lórí internet. Tí o bá lówó máa lọ yá owó, wọ́n bá sáyé lọ́dọ̀ ní wọ́n wà ní comment section yẹn. Ẹni tí ní àpò. Lẹ́yìn wọ́n ti rìn wọ́n yàn lọ́wọ́. Tí ó wọ́n jẹ́ tó máa pọ̀ bọ̀. Ó kàn wọ́n lọ́yọ̀ kan. Èlé ló wà. 120. Yes. Ìyẹn kéré. Èlò méjì bá 1 million. Ṣùgbọ́n o, òré tó wá sí òré ṣe o. Àlẹ́ àlẹ́. Òré ṣe kí ni? Bọ́ọ̀lù ṣe tiẹ̀ fún ọ̀nà ẹni tó máa ń so ètò rẹ̀ máa ń gbèrè lè. Ló bá ti so orí fún má bàa rìn mọ́. Torí any small thing tó bá ṣe báyìí, a ní ìgbà tó ti jẹ́ fóun ló so orí fún mi ló bá tó ṣe bẹ́ẹ̀. A sọ lókun mọ́ ẹ lọ́wọ́. Ló bá kàn wá sí rí. Àìjẹ́ kó wọ́n ló ra sọ fún mi ló fi gbé àga sí. Wọ́n máa ń ká para báyìí kí wọ́n pa wá jẹ ẹ̀kọ́ ẹ̀káàrọ̀. Ẹ̀kọ́ wọn bá sọ̀rọ̀ lọ sílẹ̀. Irúfẹ́ ilé ìlú sí àbájá parí ẹ̀. Tí ọ̀nà bá tọ́lù mi bá gba iwájú ilé yẹn, màá lọ bá báyìí. Kó má bàa dùn pé ọba sọ́nà lè wá pè mú ilé. Ilé ayé ìkéyìí. Àwọn oníṣẹ́ kàkiri wa ní sàkúrọ̀jẹ́ tí wọ́n ní pé wọ́n ṣe kí wọ́n parí tó bá jẹ́ ìjẹ́ pé kí ìkànnì ọba kan tí wọ́n gbìyànjú. Ó yìí sì láti fẹ́ lẹ́yìn sáwọn ìdè dúró. Ọ̀rọ̀ tí mo sọ. Wọ́n lọ tó bá tún kọ́ má kọ́ mọ́. Ẹni bá fẹ́ gbàgbé kó gbàgbé. Ṣé o mú owó wá? Ṣé o mú owó wá? Owó wá? Hallelujah, hallelujah. Ìwọ tó bá mọ̀ wípé Ọlọ́run kẹ́ díẹ̀ bọ́jà. Mi ò sọ fún ẹ wípé o mú owó jáde. Ìwọ tó bá mọ̀ pé Ọlọ́run kẹ́ díẹ̀ pé at least o lè jẹun lẹ́ẹ̀mẹ́ta léde bọ́jà. Gbọ́ mi ò sí rí níbi iye mo ti wà lójú iná. Ìwọ tó bá mọ̀ pé o lè jẹun ẹ̀mẹ́ta léde tí kankan dẹ̀ ní fèrè níbẹ̀ àfi tó o bá mọ̀ ẹ jẹ bọ́jà.
Kò sí nínú yín. Ẹ̀yin mẹ́ta yìí nìkan ni. Bíbélì sọ wípé àwọn tèmi ṣebí tó kó mo ti súnmọ́ inú balẹ̀ fi gbéra gàṣẹ́ mi. Ẹ lè jẹ́ mẹ́ta lédè. Kéèsì àná ọ̀tọ̀ nìyẹn. Tó bá wọn ẹ̀kọ́ lè jẹun lẹ́ẹ̀mẹ́ta lédè bọ́ẹ̀dà. Mo sì lè jẹ kò tí ì dúró débẹ̀ pé mo sì lè jẹun ẹ̀mẹ́ta lédè. Wọ́n lè jẹun ẹ̀mẹ́ta lédè. Lágbára. Hallelujah. Ẹ wo ipò jáde. Ṣé ó dá kí bíbí ìsìnkú lọ́la? Ẹ̀rí kò fún wa. Ẹ̀rí kò fọ́lọ́ mu. Ẹ̀rí kò fún wa. Bọ̀ bá sì máa rí kó yẹn yìí. Tó bá ti ń sọ, a máa ṣe transfer àti gbogbo wa ní cash. Ẹ gbọ́ mi. Ẹ gbọ́ mi. Ẹ ló sà. Ẹ̀rí kò fọ́lọ́ mu. Iná láta yìí. A ò lè fẹ́ kí náà yẹ kú. Èlò ní lítà, èlò ló ta 1 lítà. 1,200. Èlò ní lítà tẹ̀lé ra fún wa sá. Àwa àbí yú 5,000. O fẹ́ ṣe transfer 3,400, 31,258. 30 oya. Mọ dáàbì kílẹ̀ yẹn ṣe 5K. Kókó sẹ́yìn máa bọ̀ lọ́wọ́ lọ́wọ́ 10,000 yẹn. Epo èlò 5 litre. Ẹ jọ 5 litre ń kẹ́lò 6,000 owó mi náà. You like kama promise yìí ní. Àárọ̀ la. Tó bá di àárọ̀ la kó wá bá mi nílé. Má kó wá sọ́ọ̀sì. Kó wá bá mi nílé. Yes, husband. 3,400, 31,258. Orúkọ náà ń gbowó. Abẹ́tọ̀ ló sí sọ́ọ̀sì ní ìwọ̀. Hello ma. Epo lítà mélòó lẹ́nu àfọwà? Lítà kan. God bless you. Hold on. Lọ́la. Tẹ bá ti mú wá bá mi nílé. Hello ma. Epo lítà mélòó lẹ́nu àfọwà? 5,000. Ṣé wàá ṣe transfer ní sí? You can get. Bàbá mi fún láti nọ́mbà. Hello sir. Epo lítà mélòó? Kò sí 2,000. That is 2,004. 2 litre. O ti lọ bẹ́ẹ̀. 24. Okay. Ṣé ẹ máa fún mi nísì? Okay, ẹ mú wa. Epo lítà mélòó mà? Olúpẹ́pẹ́ àjà, olúkátá jìjì, 1 litre ni wọ́n rà. Hello sir. Lítà mélòó? Àjà olúpẹpẹ wọ́n ti ra lítà 3,000. Ódà lítà ódà. Ṣé o ti lọ? Hallelujah. Trade it. Every trade you want.
10,000 dollars. 10,000 John. 5,000 or 15. 15,000. Ele igual. Foi de 9,000. É balé. 15 abi. Lalu kita minum. Okay, God bless you. Oh ya. Bawa dia lah. Bawa 15,000 lọ́wọ́ mi. Bẹ́ẹ̀ abi. Every week. Mi ò lè máa wá sí lọ kí n gbọ́. Rárá o. Because láti Friday lọ tàbí Saturday a máa tẹ̀lé síbi ìmọ̀jú ni o. Bẹ́ẹ̀ ni àwọn ẹ̀pá. Lóró ṣe ṣe lára àwọn àlejò tó wá, wọ́n máa lò ó fi gba hòtẹ́ẹ̀lì kọ́lẹ̀ fẹ́ sùn sí ṣọ́ọ̀ṣì. Yàrá ti tàn náà láago 6. Olùdójọ́ sọ́ọ̀lì kẹ́ tó pa wọn. Ẹ má yẹ kí gbọ́ pé epo kọ́ o. Òun lẹ ti gbọ́ yẹn o. Náà wàá wá pèrè ìkànnì ọ̀kan tó fẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀. Dìde dúró. Pèrè ìkànnì ọ̀kan tó fẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀. Ṣé o ti pèrè? Lui gbé ọkọ bá máa lọ alájókòó. Gbé sókè ẹ̀yà ni yóò ráyè. Ẹ̀mí mímọ́ wọ́n lu ìpè wá jẹ́ mi ọ́ olú ìpè.